ó mà ṣe o, wọ́n sì ń gbọ́gbé àwọn èèyàn tíléwó pa lábẹ́lé nìbàdàn. Títí tá a fi parí àkójọ ìròyìn yìí làwọn adóòlà ẹ̀mí sì ń gbìyànjú láti yọ àwọn èèyàn jáde nínú ògiri àlàpà látàrí bí àwọn òkè ṣe wó lulẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ abàmì tó wáyé ládùúgbò Bódìjà àtijọ́ nígboro ìlú Ìbàdàn. Ẹni tí ọ̀rọ̀ rẹ̀ gbomi lójú èèyàn nínú àwọn tó kàgbákò ìṣẹ̀lẹ̀ yìí ni ọkùnrin kan tó há sínú ògiri àlàpà tó jẹ́ pé fúnra rẹ̀ ló mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn tàánútàánú pé kí wọ́n jọ̀wọ́ tètè wá yọ òun jáde, ṣùgbọ́n tí ìrànlọ́wọ́ tó ń béèrè fún kò dé títí tí nǹkan fi bọ́ sórí tán. Tá ò bá gbàgbé, lálẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kìíní ọdún 2024 yìí lọ́kẹ́ àìmọye èèyàn kú lójijì tí ọ̀gọ̀rọ̀ èèyàn sì farapa nígbà tí ìró ńlá kan déédéé dún tó bú gbàmù lójijì bí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ bọ́ǹbù bá dún lẹ́ẹ̀kan náà ní nǹkan bíi aago 7 alẹ́. Aláròyé gbọ́ pé nínú ilé kan tó wà ní òpópónà Dèjì Oyèlẹ́sẹ̀ lójú ọ̀nà Àdèyí ládùúgbò Bódìjà nígboro Ìbàdàn níṣẹ̀lẹ̀ abàmì ọ̀hún ti wáyé. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Olúṣọlá Àlàmú, olùdarí ikọ̀ tó ń dóòlà ẹ̀mí àwọn èèyàn kúrò níbi ìjàmbá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ó ní Ọlọ́run ràn wá lọ́wọ́ láti yọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn jáde láàyè, bẹ́ẹ̀ la yọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n farapa náà. Bákan náà la yọ àwọn èèyàn tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn ti mú ẹ̀mí wọn lọ. Lálẹ́ ọjọ́ yẹn túsídẹ̀ẹ́, ọkùnrin kan fi fóònù pè títí di nǹkan bíi aago 12 lóru. Abẹ́ àlàpà náà ló wà. Gbogbo ipá tá a sì sà láti mọ ibi tó wà pàbó ló já sí, nítorí ṣe ni gbogbo ẹ̀ ṣóòkùn tó dúdú nítorí kò sí iná. Ìpè tí àwa náà ń pè sórí fóònù rẹ̀ yẹn là ń lò láti fi mọ ibi tó wà, ṣùgbọ́n nígbà tá a dé àárín kan kò lè gba ìpè wa mọ́. A pè é títí kò lè gbé ìpè kankan mọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti rẹ̀ ẹ́ ni títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, a sì ń gbìyànjú, à ń ṣiṣẹ́ takuntakun lọ́wọ́ láti kó àwọn ògiri ilé tó wó lulẹ̀ kúrò ká lè rí òkú arákùnrin náà yọ jáde àti àwọn èèyàn míì tó ṣeé ṣe kí wọ́n sì wà lábẹ́ àlàpà náà. Nípa ohun tó ṣokùnfà làásìgbò yìí, ọ̀kan nínú àwọn olùgbé àdúgbò náà tíṣẹ̀lẹ̀ ọ̀hún kàn gbọ̀ngbọ̀n, ọ̀gbẹ́ni Akpan, sọ pé àwọn kan tí wọ́n máa ń wakùsà lọ́nà àìtọ́ ni wọ́n ń gbé inú ilé tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé, àti pé àwọn ohun èlò tí wọ́n ń lò láti fọ́ àpáta èyí tí wọ́n kó pamọ́ sínú ilé kan ládùúgbò náà ló ṣeé ṣe kó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún. Nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé pẹ̀lú amòfin Báyọ̀ Lawal tí í ṣe igbákejì rẹ̀ ṣàbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ó fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èròjà tí àwọn awakùsà ń lò ló dún gbàmù tó sì ṣe bẹ́ẹ̀ fi ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá ṣòfò. Gómìnà Mákindé ṣèlérí láti pèsè ìwòsàn ọ̀fẹ́ fáwọn tó farapa. Ó ṣèlérí ilégbèé ọ̀fẹ́ fún gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sọ di aláìnílé lórí títí tí wọn yóò fi tún ilé wọn kọ́ padà. Bákan náà ló fọwọ́ sọ̀yà láti túbọ̀ ṣèwádìí ọ̀ràn náà kí àwọn tó lọ́wọ́ nínú ẹ̀ lè jìyà tó bá tọ́ sí wọn lábẹ́ òfin. Ọmọ bíbí orílẹ̀-èdè Mali nílẹ̀ Áfíríkà níbí ni wọ́n pe àwọn tó ń gbé inú ilé tíjàmbá tó ba nǹkan bí 100 ilé jẹ́ yìí ti ṣẹlẹ̀. Iṣẹ́ awakùsà la sì gbọ́ pé wọ́n ń ṣe. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ fáwọn agbófinró láti tọpinpin ìṣẹ̀lẹ̀ yìí nítorí ìjọba òun kò ní ṣíjú àánú wo ọ̀daràn tí ajé ìṣẹ̀lẹ̀ náà bá ṣímọ́ lórí nígbà tí tọ̀hún bá bẹ̀rẹ̀ sí jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Kò sẹ́ni tó ti lè sọ pàtó iye èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn báyìí, nítorí bí àwọn kan sì ṣe kú níjẹta tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé gan làwọn kan kú sílé ìwòsàn, bẹ́ẹ̀ làwọn èèyàn kan wà tí wọn kò tí ì rí òkú wọn yọ nínú ògiri àlàpà tí ikú ká wọn mọ́ títí di bá a ṣe ń kọ̀ròyìn yìí. Gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Tèmítọ́pẹ́ Alóńgẹ́ tí í ṣe ọ̀gá àgbà ilé ìwòsàn UCH nìbàdàn ṣe fìdí ẹ̀ múlẹ̀, àìmọye àwọn tó fara gbà nínú ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n sì wà nílé ìwòsàn tí wọ́n ń gbà tọ́jú báyìí. 13 nínú wọn ló sì ṣẹ́kù sílé ìwòsàn University College Hospital UCH nìbàdàn lẹ́yìn tí wọ́n ti yọ̀ǹda púpọ̀ nínú wọn lẹ́yìn tí wọ́n tọ́jú wọn tán. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.